ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, tẹ́ ẹ̀ bá ṣe ohun tó dáa ẹ jẹ́ ká ké ń tọ̀hún. Tí ẹnìkan ẹ̀ bá ṣe ohun tó dáa àníṣe ẹ jẹ́ ká kí ó ń tọ̀hún. Bàbá wa Tinubu ẹ ṣe léyìí ó dáa. Ààrẹ tá a fẹ́ kẹ́ ẹ máa ṣe fún wa náà lẹ ti ṣe fún wa yìí. Ẹ̀yin náà wo airport ẹ sí l'Ogun State, Gateway International Airport. Ilẹ̀ Yorùbá lẹ ṣe sí ara àwọn nǹkan tá a fẹ́ tẹ́ máa fún wa náà lélẹ́yìí lórí tẹ́ bá padà kó ní lórí ìjọba Nàìjíríà. Yóò wà ní àkọọ́lẹ̀ pé ẹ̀yin lẹ ṣe. Bàbá Tinubu, ọmọ Yorùbá ṣe ti rí ààrẹ tá à ń sọ náà lélẹ́yìí. Àníṣe ọmọ Yorùbá ṣe ti rí ara kan tá à ń sọ òun náà lélẹ́yìí. Ṣé eléyìí dá àbí kò dáa? Ṣé nǹkan tí bàbá wa Tinubu ṣe fún wa l'Ogun State ṣó dáa àbí kò dáa? Àníṣe tí wọ́n bá ṣe nǹkan tó dáa ẹ jẹ́ ká jáde ká yìn wọ́n, ká fi yìn wọ́n pé nǹkan tí wọ́n ṣe yọ dáa. Gbogbo nǹkan tó bá ṣe náà kọ́ ni ó jẹ́ nǹkan tí ò dáa. Eléyìí tí wọ́n ṣe yìí àníṣe ó dáa. Láàbí ìbí tèmi bá fi jáde mo fi wá yìn wọ́n. Ẹni tó yẹ kó ṣe nígbà tí ìjọba Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ lọ́dún náà lọ́hùn tí ò ṣe, a dúpẹ́ pé òun náà wà lára àwọn tí wọ́n sọ ṣe commission airport náà lánàá, ìyẹn bàbá wa Ọbásanjọ́, torí pé ọmọ Ògùn State ni wọ́n. According to ti story tá a gbọ́, ó lè jẹ́ pé wọ́n lọ́kùnmọ́ Ìgbò ni wọ́n, àmọ́ Ògùn State náà ni wọ́n ti jáde. Ohun tó yẹ kí wọ́n ṣe tí wọn ò ṣe òun ni olódòdó yìí ṣe yìí. Abẹ́ẹ̀rí how many years ni Tinubu ti lò lórí ìjọba ẹ̀? Ọdún mélòó ni Tinubu ti lò tó fi ṣe nǹkan báyìí fún wa nílẹ̀ Yorùbá? Ẹ wá ní ká mọ̀ yìn, ẹ ní ká mọ̀ kí. Tá a bá ń jà bí ká kú kọ́, tá a bá sọ nípa Yorùbá nation, tí Yorùbá nation tí ò bá tí ì bọ̀ sí i, kò wá yẹ kó jẹ́ wípé nígbà tí ọmọ Yorùbá wà lórí ipò, àwọn àmọ́ takò gbogbo nǹkan tó bá ṣe tó dáa, àwọn àṣọ pé kò dáa. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. tó wà nígbàgbọ́ pé Yorùbá nation náà ń jà fún òun náà ni ó wà lọ́wọ́ bàbá Tinubu, torí ọmọ Yorùbá ni wá, ọmọ Yorùbá láwọn náà. A sì lérò pé ohun táwa náà ń jà fún tọ́lọ̀ bá fún wa ṣe nígbà tá a bẹ̀rẹ̀, tọ́lọ̀ ń fún wa ṣe tá a dá dúró rẹ́bù orílẹ̀-èdè tá à ń pariwo ẹ̀. Àwọn ọmọ Yorùbá láwọn náà àlélé wọn kò lẹ̀ Yorùbá, àjọṣe náà ni. Àmọ́ nígbà tọ́lọ̀ ò tí ì fún wa ṣe ń kọ́, tó jẹ́ pé àwọn ni Ọlọ́run tún yàn gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè Nàìjíríà, kí ló wá dé tá à ní gbárùkù tì wọ́n, tá à ní sọ́pọ̀tì wọn? Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú. Bàbá Ọbásanjọ́ nígbà tẹ́ ẹ̀ ń ṣèjọba, ẹ̀yin náà wo adúrún kan tó jẹ́ nǹkan Yorùbá tẹ́ ẹ gbé fún àwọn ìjọba Nàìjíríà. Gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ṣe fún wa tó jẹ́ àǹfààní fún ìran Yorùbá tá à ń jẹ àǹfààní ẹ̀. Nígbà tẹ́ ẹ gbàjọba, nígbà àsìkò tí yín náà lè hand over gbogbo ẹ̀ fún wa Nàìjíríà. Àsìkò ilẹ̀ hand over fún wa Nàìjíríà. Ojú ọ̀nà láti ọ̀dọ̀ yín Ọ̀tà bíbo ni tó yẹ kẹ́ ẹ tún ṣe tẹ́ ẹ ṣe ẹ mọ̀ ṣe. Gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, ọ̀nà tí bàbá Awólọ́wọ̀ ti ṣe láti ìgbà tó ti ṣe prime minister, iná òṣù wà bẹ́ẹ̀ ti sìn. Àkàtẹ́ ẹ tún ṣe ẹ mọ̀ tún ṣe. Ẹ̀ka ń kówó jẹ lásán ni Ọbásanjọ́. Ẹ̀ ń kówó jẹ lásán ni. Títí Àtíkù tó jẹ́ vice president yìí, ẹwà dúdú owó tó náà kó jẹ. Àtíkù wà lára àwọn tí ó yẹ kí Nàìjíríà òní lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa ń sọ,
gbogbo owó tí Àtíkù kó jẹ lábẹ́ yín kò lè ná tán fún 40 years ṣé ẹ ti rí ṣé ojú wa tì í báyìí Ọbásanjọ́ ṣé ojú ò tì í báyìí pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá wa Tinubu gbé yìí lórí Gateway International Airport tí wọ́n ti kún commission lánàá tẹ́yìn náà lọ yìí Ọbásanjọ́ a ní ẹ ṣe dáadáa gbogbo yín àgbààgbà tẹ́ wà lẹ̀ Yorùbá ẹrẹ́dẹ̀ àtúbọ̀tán ẹ ṣe dáadáa torí tẹ́ bá dàgbà tẹ́ bá dògbò tẹ́ bá lè bi àgbáre ká lè bá mọ ròyìn pẹ̀lú ìwà dáadáa tẹ́ ẹ wù. Ọbásanjọ́ ṣé ẹ̀jẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn tẹ́ bá dàgbà tẹ́ bá dògbò tẹ́ bá lọ bi àgbáre ìjà ọmọ dàgbà tẹ́ bá dògbò tẹ́ bá lọ bi àgbáre ìjà àwòyìn dáadáa bí Ọbásanjọ́ táwòyìn dáadáa ẹ̀yin náà wo pa Adébánjọ pẹ̀lú ìwà tí wọ́n wù fún ìran Yorùbá ìjà rántí wọn mọ́lẹ́jọ́ tòní kọ́ lọ́ọ́ bá délé rẹ fún wọn ìjà rántí wọn mọ́ wọ́n torí òṣèlú àwọn Fúlàní sì ń pa wá wọ́n ń jí wá gbé kó mọ́ lè sọ̀rọ̀ Akínjáde rẹ́ ọmọ Yorùbá kó mọ́ lè sọ̀rọ̀ Akínjáde wọ́n ti pè àwọn ní olórí Afẹ́nifẹ́re abẹ́ẹ̀rí olórí Afẹ́nifẹ́re tí ò lè sọ̀rọ̀ síta tí ń bẹ̀rù àti sọ̀rọ̀ ẹ wá wò ní ìsìn ìjẹ́ látìgbà tí wọ́n ti kú ní ìsìn ta ló sì rántí wọn mọ́ tó bá jẹ́ pé wọ́n ṣe dáadáa fún ilẹ̀ Yorùbá ni bóòlù àti nírántí wọn àwọn ọmọ Yorùbá a kì í ṣàbíbí sólóore irú ẹ̀dá tí Elédùmarè dá wa nìyẹn àwa kì í ṣàbíbí sólóore tó bá jẹ́ pé bàbá wọn lọ́wọ́ wọn bá ṣe dáadáa fún wa ni a ní máa yìn wọ́n títí àsìkò tá a wà yìí a ní máa fi ọlá wọn tọrọ títí àsìkò tá a wà yìí torí kò sí bó ti lè sọ̀rọ̀ bó ti fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lónìí tó ò ní sọ̀rọ̀ bàbá Awólọ́wọ́ kó lọ́ọ́ bá wa fọ̀rún kẹ́ wọn kó lọ́ọ́ bá wa dáàbò bo ẹbí wọn tí wọ́n fi sílẹ̀ bẹ́ẹ̀ náà ni Gani Fáwẹ́mí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ó kọ̀ táwọn olóòlè parí ilẹ̀ Yorùbá bàbá Bọ́lá Ìgè gbogbo ọmọ Yorùbá ló mọ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ó kọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ò lè pa ilẹ̀ Yorùbá pé wọ́n jà fúnra wọn ò fi rán wọn ṣeré òun ló fà tó kàn wọ́n fi parẹ́ bàbá wa Jásìn bàbá wa Jákàndé àti bẹ́ẹ̀ 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 lọ Akíntọ́lá tó gbàgbọ́dé ṣẹ́gbù ẹ̀ mọ́ ṣẹ́gbù àwọn èèyàn yìí ọmọ Yorùbá ò lè yìn tó yọ gbàgbọ́dé bàbá Awólọ́wọ̀ ni òun là fi sọ bẹ́ẹ̀ àgbààgbà wa ẹ jẹ́ ká ronú pìwàdà ìwà dáadáa ó lérè ẹ jẹ́ ká gbìyànjú ká máa jà fún ìran wa a lè fi ìran lòmíì ṣèràn wa o ìran wa sì ni ìran ọmọ jẹ́ dé láéláé ọmọ Yorùbá ni wá àìsí ìran Yíbò bẹ́ẹ̀ ni àìsí ìran Fúlàní tàbí Haúsá kí ló wá dé àwa tó gbà ń lo Ẹdẹ àwa abẹ́ẹ̀dẹ̀ jẹ́ Ẹdẹ tá a bàjẹ́ yìí tá a bá padà di Ẹdẹ dé ibo la fẹ́ dé sí ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká jí lórí oorun wa ẹ mẹ́rẹ̀ káwọn Yíbò àti Haúsá àbí Fúlàní ẹ mẹ́rẹ̀ kan jẹ́ amáyé mọ́ ẹ jẹ́ ká gba ipò wa padà lọ́wọ́ wọn bàbá Tinubu àwọn ọmọ dúpẹ́ lọ́wọ́ yín lórí ipò tẹ́ ẹ wà yẹn ọmọ Yorùbá ni yín àmọ́ nǹkan tá a fẹ́ kẹ́ ẹ ṣe fún wa ẹ má gbàgbé láti bá wa ṣe bàbá Tinubu nǹkan tá a fẹ́ tẹ́ ẹ ṣe fún wa ṣe bàbá Tinubu ẹ má gbàgbé láti bá wa ṣe o nípa ètò ààbò nílẹ̀ Yorùbá tó mẹ́ẹ̀
a mọ̀ yí pé bàbá wa ọba olóyè Sunday Adéníyì Adéyẹmọ the great, a mọ̀ pé àwọn ni ètò ààbò yẹn tọ́ sí. àìdúpẹ́ lọ́wọ́ yín pé ẹni bá wa gbé fún wọn, bẹ́ẹ̀ ni bá wa gbé fún wọn yìí, ẹ wá pàṣẹ fún wọn tó bẹ̀rẹ̀ tí ń wọnú igbó, ká lọ mọ lé àwọn Fúlàní tí ń ni wá lára, ká lọ mọ lé àwọn Fúlàní tí ó yẹ káwọn bàbá wa kí wọ́n rí oko dá mọ́, ká lọ mọ lé àwọn Fúlàní tí ó jẹ́ kí àwọn ìyá wa rí oko lọ mọ́, kí gbogbo inú oko wa tó wà nílẹ̀ Yorùbá pátá kó free, kó mọ̀ dí àwọn ajínigbé kan nínú oko wa mọ́. n tá a fẹ́ nìyẹn bá Tinubu, n tá a fẹ́ nìyẹn. lẹ́yìn yẹn state police náà ẹ má gbàgbé láti bá wa sòun náà bá Tinubu, ó wà lára kan tá a fẹ́ bá Tinubu. àníṣe ẹ ṣe ẹ̀kan sí i láṣẹ Èdùmàrè, ẹ ṣe ẹ̀kan sí i torí àní lajú wa sílẹ̀ títà lòwò tó kò wọ́, àní lajú wa sílẹ̀ táwọn kan tó wá gba ipò lọ́wọ́ yín, torí eléyìí ó ti tẹ̀ wá lọ́nà, ó ti tẹ̀ wá lọ́nà. àwa náà á lo ipò táwọn aṣáájú lò, àwa náà á lò ó. lílò tiwa sì ní ilẹ̀ Yorùbá ni ó ṣe àǹfààní fún, ìsọkọ́mọ́ ìṣàǹfààní fáwọn ìtókù náà o, àmọ́ ilẹ̀ Yorùbá gangan la fẹ́ kó ṣe àǹfààní fún. àti mọ̀ lágbára Elédùmarè yóò ṣe àǹfààní fún ilẹ̀ Yorùbá. bàbá Tinubu, àtúntò ẹ má ń gbàgbé láti bá wa ṣe òun náà, ẹ bá wa ṣe àtúntò sí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà, torí báwọn Fúlàní àtàwọn Haúsá tí ń yàn wá jẹ àfẹ́ mọ́. bóun ni wọ́n ti máa kó nílẹ̀ Yorùbá, ibi tó ti ń ṣiṣẹ́ jù ilẹ̀ Yorùbá ni wọ́n wà pín lọ bí tí wọ́n ti ṣiṣẹ́ yẹn kan, tí wọ́n ti máa rówó rẹ̀ kan, tó má tó fẹ́ pín owó yẹn wọ́n tó wá fún àwọn tí ò jẹ ní ètò owó kan, wọ́n tó wá fún ọ ní ètò pọ̀ ju ibi tí wọ́n ti ń rówó lọ. ṣé ìpín yẹn jẹ nìyẹn? ìyẹn jẹ́ nìyà. bàbá Tinubu ẹ bá wa ṣe yẹn náà. bàbá Tinubu, òfin Nàìjíríà 1999 constitution ẹ bá wa tún yẹn náà kọ, kò fẹ́fọ̀ wa, kò fẹ́fọ̀ wa, ẹ bá wa tún kọ. àwọn nǹkan ńlá fẹ́ tẹ́ ẹ bá wa ṣe bàbá Tinubu, tẹ́ bá ti bá wa ṣe inú ó dùn, ọkàn wọn balẹ̀. Yorùbá yẹn tá a fẹ́ àti gbà nìyẹn. bẹ́ẹ̀ ni tó ẹnì kan onímọ̀ fọwọ́ lálẹ́ fún wa mọ́, kò jẹ́ pé àtàbùjá láti máa pàṣẹ ká tó lé àwọn èèyàn kó nùgbò wa mọ́, irú òní ṣẹlẹ̀ mọ́. tẹ́ bá ti bá wa ṣe eléyìí bàbá Tinubu, ohun tá a fẹ́ nìyẹn o. àti ìgbàgbọ́ ló ṣe ṣe ẹ fún wa láṣẹ Èdùmàrè. òun là fi sọ fún èèyàn àgbààgbà tẹ́ ẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ torí àwọn àjòjì, ẹ stop ẹ rẹ́ńdà túnbọ̀ tán, ẹ ti rànjẹ́ ọjọ́ ìkẹyìn. tí Babátọ́jọ́ la rí là ń sọ yìí, tí Babátọ́jọ́ òun la rí là ń sọ yìí. àwọn àgbà tó kù náà ó sì wà o, àmọ́ ètò hàn sí wa là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ̀yin àgbààgbà tí ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ bá tabà, ẹ tún bẹ̀ ṣe bàbá wa Akíntóyè Stephen Akíntóyè, bàbá dáadáa, bàbá mi yóò gùn, wọ́n ní ìka yín pẹ́ àníwáyé tì, ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá. bàbá àníṣe kò tẹ̀lé nù nípa ilẹ̀ Yorùbá, torí nípa tí ojú ń pọ́n wa, a rí yín ẹ dìde láti rí i pé ẹ jà fún self determination, a ti jà títí bàbá Olódòdẹ kí wọ́n tó jẹ Nàìjíríà president. inú wa dùn, ayọ̀ wa kún, inú wa dùn, ayọ̀ wa kún. àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jà fúnlẹ̀ Yorùbá, tẹ́ẹ̀fẹ́ kílẹ̀ Yorùbá parẹ́, látòrí bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ, bàbá mi ìwọ́dọ̀ Bánjí Akíntóyè, àtàwọn bẹ́ẹ̀ lọ tí mo rántí dárúkọ. àníṣe ọ̀nà òjèkẹ́ pẹ́ fún wa ní wáyé tì, tí ìṣúlẹ̀ Yorùbá bá jiná òun ní wáyé tì bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ ṣe wàhálà lẹ́jọ́ rẹ̀ láṣẹ Èdùmàrè, àti gbogbo àwa mẹ́díà pátápátá ṣe ti gbọ́ ìwọ̀nba ọ̀rọ̀ tí mo ní ti sọ fún èèyàn wa náà ni. ẹ bá mi pín, ẹ bá mi wò ó, ẹ bá mi share, ṣe ti gbọ́. God bless you all. àní jù báyìí lọ́rọ̀ lọ. ẹ ṣé gan ni, yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ Èdùmàrè.